bá kó gbogbo àwọn ọ̀rọ̀ tí Jésù sọ nínú àwọn ìwé ìrere, bá tẹ̀ kò lè ju ojú ewé ìwé ogún lọ. Síbẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn ṣiṣẹ́ agbára. Bí wọ́n ti mọ péréte tó wọ́n ti tún ọ̀pọ̀lọpọ̀ ayé ọ̀kẹ́ àìmọye èèyàn ṣe nínú ayé. Tí àwọn ọ̀rọ̀ yẹn ti mú ìyè wá, ó ti mú àlàáfíà wá, ó ti mú ìsinmi wá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti sùn àtàwọn tó wà láàyè. Bàbá mímọ́, kò ní forúkọ rẹ o. Wá fòye yé wa, wá bá wa sọ̀rọ̀ rẹ. Yára àánú gbà ó sì ti wá láṣẹ pé Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ jẹ́ ká sí ìwé mímọ́ wa sí ìwé ìrere Jòhánù orí 6 ẹsẹ̀ 63. Ìrere Jòhánù orí 6 ẹsẹ̀ 63. Ẹ̀mí ní sọ ní di ààyè, ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni, ìyè sì ni. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa. Nínú ìwé Jòhánù yẹn kan náà ní orí 7. Ẹ gbọ́n tí àwọn Farisí rán sí Jésù, àwọn òǹṣẹ́ wọn. Ẹ gbọ́n tí wọ́n sọ nípa ẹ̀rí tí wọ́n jẹ́ nípa Jésù. Orí 7 ẹsẹ̀ 46. Àwọn òǹṣẹ́ dáhùn wípé kò sí ẹni tó tí ì sọ̀rọ̀ bí ọkùnrin yìí rí. Kò sí ẹni tó tí ì sọ̀rọ̀ bí ọkùnrin yìí rí. A ti wá sínú wíwo Kristi nínú ìwé mímọ́, nínú àwọn ẹ̀kọ́ mìíràn ní sísẹ̀ntẹ̀lé. Báyìí a fẹ́ máa wo bí Jésù Kristi ṣe gbé nínú ayé yìí nínú àgọ́ ara. Tí mo wá fẹ́ fi bẹ̀rẹ̀ ni tá fẹ́ máa wò báyìí, ó ní ìyanu àwọn ọ̀rọ̀ rẹ̀, àwọn ọ̀rọ̀ tó tẹnu Jésù jáde. A fẹ́ wo ìyanu tó wà ńbẹ̀. Ìdí tí a fi tún wo Kristi yìí ká tún sọ àsọtúnsọ. Èròǹgbà wa ni pé káwọn tí ò gbàgbọ́ kí wọn ó lè gbàgbọ́. Kí àwọn tó ti gbàgbọ́ kí wọn ó lè rí, kí wọ́n sì lè dàbí rẹ̀, kán sì máa hùwà bí rẹ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ tí Jésù Kristi sọ, ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n. Ó gbà wọ́n látọ̀dọ̀ Baba, látọ̀dọ̀ Ọlọ́run. Nítorí náà, àwọn ọ̀rọ̀ yẹn jẹ́ ọ̀rọ̀ orí ọ̀fẹ́. Àwọn ọ̀rọ̀ yẹn jẹ́ ọ̀rọ̀ àṣẹ. Àwọn ọ̀tá rẹ̀ gan sọ pé kò sẹ́ni tó ṣe báyìí sọ̀rọ̀ rí. Pé kò sẹ́ni tó ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ rí. Ọba ògo fúnra ẹ̀ sọ pé àwọn ọ̀rọ̀ tó ń sọ ẹ̀mí ni ìyè ni fún gbogbo àwọn tó bá gbọ́ tí wọ́n sì gbàgbọ́. Tí a bá tẹ́tí sí Jésù, tí a bá kẹ́kọ̀ọ́ nínú àwọn ọ̀rọ̀ Jésù, àwọn nǹkan òtítọ́ tí a ó ṣàfárí, tí a ó ṣàwárí rèé. A ó ṣe àwárí ọgbọ́n àti ìyanu àwọn ọ̀rọ̀ Kristi. A ó ṣàwárí ìtòlẹ́sẹẹsẹ àti bí àwọn ọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ Kristi ṣe jẹ́ ojúlówó sí. A ó ṣe àwárí àwọn ọ̀rọ̀ àti òdodo tó ń bẹ nínú ọ̀rọ̀ Kristi. A ó ṣe àwárí ìlọ́lá àti jíjẹ́ Ọlọ́run Kristi nínú ọ̀rọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni a ó rí ìbánikẹ́dùn àti okun tí ọ̀rọ̀ Kristi ní. Nígbà tí a wo ojú ìwé mímọ́, ìwé Àìsáyà orí 50 ẹsẹ̀ 4 sọ fún wa pé Baba ń ṣí Kristi ní etí ní òwúrọ̀ láti máa gbọ́. Jésù fúnra ẹ̀ sọ pé àwọn ọ̀rọ̀ tó ń sọ nínú ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 38 àti ẹsẹ̀ 43 pé tí Baba tó ń rí tí Baba ń sọ lòun sọ. Ó wá sọ fún gbogbo àwa tí a gbàgbọ́ pé a lójúṣe o. Àwa tá ń gbọ́ ọ̀rọ̀ Jésù, a ní ojúṣe. Ẹ jẹ́ kí n ka Jòhánù orí 12 fún wa ní ẹsẹ̀ 47 sí ẹsẹ̀ 48. Bí ẹnikẹ́ni bá sì gbọ́ ọ̀rọ̀ mi
tí kò sì pa wọ́n mọ́, èmi ò ní ṣèdájọ́ ẹ̀, torí èmi kò wá láti ṣèdájọ́ ayé bí kò sí láti gba ayé là. Ẹni tó bá wá kọ̀ mí tí kò sì gba ọ̀rọ̀ mi, ó ní ẹnìkan tí ń ṣèdájọ́ rẹ̀. Ọ̀rọ̀ tí mo ti sọ, òun náà ni ó ṣèdájọ́ rẹ̀ ní ìkẹyìn ọjọ́. Ọba Ògúngbà tó ń wàásù lórí òkè, ó parí ìwàásù yẹn láti fi àwọn olùgbọ́ rẹ̀ wé àwọn ọ̀mọ̀lé méjì, aṣiwèrè ọ̀mọ̀lé àti ọlọ́gbọ́n ọ̀mọ̀lé. Ó ní ọlọ́gbọ́n ọ̀mọ̀lé lẹ́ni tó gbọ́rọ̀ ohun tó gbà á tó sì ṣe é. Òjò ọ̀rọ̀, ìkúnmi ó dé, bẹ́ẹ̀ ni olúwa rẹ̀ yóò dúró táǹgbé ni o. Ó wá ní aṣiwèrè ni ẹni náà tó gbọ́rọ̀ rẹ̀ tí ó ṣe. Òjò ọ̀rọ̀, ìkúnmi ó dé, afẹ́fẹ́ yóò fẹ́, yóò bí ìlú lé ọ̀hún, wíwó rẹ̀ yóò sì pọ̀ jọjọ. Ẹ jẹ́ n wá sọ ohun mẹ́sàn-án tí Olúwa sọ nípa ọ̀rọ̀ rẹ̀. Àkọ́kọ́ ni pé ó sọ pé ẹ̀mí àti ìyè ni ọ̀rọ̀ òun. Ọ̀nà tí Ọlọ́run máa ń gbà bọ́ ènìyàn, bí èèyàn tí máa ń jẹun tó máa ní okun, ó ní ká jẹun, ká jẹ ara Kristi, ká mu ẹ̀jẹ̀ rẹ̀ bí ẹni pé a fún wa ní mánà àti oúnjẹ ọ̀run jẹ ni. Ìkejì, Jésù Kristi fúnra rẹ̀ sọ pé ọ̀rọ̀ òun dàbí irúgbìn. Ó ní afúrúgbìn kan jáde, ó fi ọ̀rọ̀ Ọlọ́run, ó fi rẹ̀ wé afúrúgbìn, ó fi ọ̀rọ̀ rẹ̀ wé irúgbìn. Ọ̀rọ̀ yìí ló máa mú ìyè wá sínú gbogbo àwa tá à ń gbọ́. Ọlọ́run sì ti wá yàn pé nípa ìwàásù ìyìn rere ni a ó máa gba àwọn ọkàn là. Ìkẹta ni pé tí Jésù sọ nípa ọ̀rọ̀ rẹ̀ ló ń wẹ ni mọ́. Ó sọ fáwọn ọmọ yẹn pé ẹ ti mọ́ ná, Jòhánù 15:3, nípa ọ̀rọ̀ tí mo sọ fún yín. Ìkẹrin, ọ̀rọ̀ rẹ̀ yìí náà ní ọ̀nà tá a fi ń gbà á di mímọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ní sọ wá di mímọ́. Jòhánù 17:17, ó ní bàbá sọ wọ́n di mímọ́ nínú òtítọ́, òtítọ́ ni ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ yìí náà ló máa ń sọ wá di òmìnira. Ó sọ fáwọn Júù tó gbàgbọ́, tí ẹ bá dúró ní ọ̀rọ̀ mi, tí ẹ bá sì gba ọ̀rọ̀ mi, ó ní ẹ̀yin ó mọ òtítọ́, òtítọ́ ó sì sọ yín di òmìnira. Ìkẹfà, ọ̀rọ̀ rẹ̀ ló ń fún wa ní ìyè àìnípẹ̀kun. Jòhánù 5:24. Ọ̀rọ̀ rẹ̀ ni ó máa ń pa wá mọ́ tí kò sì ń jẹ́ ká kú láéláé. Jòhánù 8:51. Jésù sọ pé ọ̀rọ̀ nǹkan kò ní lọ láìṣẹ. Matthew 21:35. Ó wá sọ pé gbogbo ẹlẹ́ṣẹ̀ tó gbọ́rọ̀ òun, tó kọ òun, tó sì kọ ọ̀rọ̀ òun, ó ní wọ́n jẹ̀bi níkẹyìn. Ọ̀rọ̀ ni ó sì dá wọn lẹ́bi. Ìdí Jòhánù 12:48. Kí ni àwọn ẹ̀kọ́ mìíràn tá a lè kọ́ nípa ọ̀rọ̀ Kristi? Àkọ́kọ́ ni pé péréte ni ọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀. Tá a bá kó gbogbo àwọn ọ̀rọ̀ tí Jésù sọ nínú àwọn ìwé ìrere, bí ojú ìwé tá a bá tẹ̀, kò lè ju ojú ìwé 20 lọ. Ìyẹn ni pé ṣókí lọ bí ó gbé lọ́rọ̀ ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ èyí tó gùn jù tá a bá kà sókè ṣe tí ìgbọ́ èèyàn, á parí ẹ̀ láàrin ìṣẹ́jú 15. Síbẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn ṣiṣẹ́ agbára. Àwọn ọ̀rọ̀ yẹn bí wọ́n ti mọ péréte tó, wọ́n ti tún ọ̀pọ̀lọpọ̀ ayé, ọ̀kẹ́ àìmọye èèyàn ṣe nínú ayé. Ọ̀rọ̀ Kristi, àwọn ọ̀rọ̀ yẹn ti mú ìyè wá, ó ti mú àlàáfíà wá, ó ti mú ìsinmi wá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti sùn àtàwọn tó wà láàyè. Ìkejì tá a tún fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ni pé ẹwà àwọn ọ̀rọ̀ rẹ̀. Tí a bá ní ká fi wé àwọn ìwé lítírésọ̀ tí àwọn èèyàn kọ, kò sí onímọ̀ tàbí ẹni tó mọ̀ nípa bí a ti ń gbé ìwé ìtàn kalẹ̀ tí ọ̀rọ̀ rẹ̀ yóò dàbí ti Jésù. Ta lolúwa ẹ̀ tí ó lè kọ̀wé nípa ìrírí àwọn òwe ọmọ onínàkúnà,
òwe àgùntàn tó sọnù àti ti aláàánú ara Samaria. Ìkẹta tá a bá ní ká sọ nípa ti mímọ́ àti ìlọ́lá àwọn ìwà tí ọ̀rọ̀ Jésù mú wá. Ọ̀pọ̀ àwọn òfin ìhùwàsí táwọn ọ̀jọ̀gbọ́n ṣe tàbí àwọn tó níwà rere ṣe ní kò ràn yàn lọ́wọ́ nínú ẹ̀kọ́ Kristi, nínú ọ̀rọ̀ Kristi ńlá ti rí ìwà rere tó ga jù, pàápàá nínú àwọn ìwàásù rẹ̀ orí òkè. Àwọn ọ̀rọ̀ Jésù kò ṣòro àti yé ni, wọ́n lọ́lá wọ́n sì lágbára. Tí a bá wá ní ká wo àánú ọ̀rọ̀ yẹn, kò sí ẹni tó tí ì bá èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ohùn ẹ̀lẹ̀ àti ohùn túra, pàápàá ẹlẹ́ṣẹ̀. Àní Jésù wípé ẹ wá sọ́dọ̀ gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tí ń ṣiṣẹ́ ká ti dẹrù wọlé lórí. Ó lè mi ó fi ìsinmi fún ọkàn yín. Àwọn ẹlẹ́ṣẹ̀ ń dà gìrìgìrì wá gbọ́rọ̀ rẹ̀ nítorí pé ó lóun ọ̀wá láti wá dá wọn lẹ́bi. Òun á gbà wọ́n là ní o, òun ọ̀wá pé olódodo àwọn ẹlẹ́ṣẹ̀ yìí náà ló wá pè láti sọ wọ́n dolódodo. Tá a bá wá ní ká sọ nípa ìyanu ọ̀rọ̀ rẹ̀, àwọn ọ̀rọ̀ Jésù ó kún fún ìyanu. Òun gangan fúnra ara ẹ̀, bó tiẹ̀ jẹ́ pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ nípa rẹ̀ náà ni, kò sẹ́ni kankan tó sọ pé Jésù ní ìgbéraga tàbí tó sọ pé títí olórí kankan ni. Òun fúnra ara ẹ̀ ní ìgbàlà, torí tá a bá rí ni a ní ìsinmi ìgbàlà. Òun fúnra ara ẹ̀ ní ohun mímu tòótọ́, tí a bá wá tá a bá mú a níyè. Òun fúnra ara ẹ̀ ní èmi ní tó ga jù. Ó wá fẹ́ nígbàlà bí? Ó ní èmi ní ilẹ̀kùn. Ó wá fẹ́ lọ ọ̀dọ̀ Baba bí? Ó ní òun ní èmi ní ọ̀nà. Ó wá fẹ́ rìn nínú ìmọ́lẹ̀? Ó ní èmi ní ìmọ́lẹ̀ ayé. Ó wá fẹ́ ní ìrírí àjíǹde bí? Ọba ògo wípé èmi ní àjíǹde àti ìyè. Òun fúnra ara ẹ̀ Ọlọ́run ni. Tí a bá wá ní ká sọ nípa ìsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ Jésù, ọba ògo ni ó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀. A ní àwọn orí tí ó fi sọ nípa ìpadàbọ̀ rẹ̀. Ó sọ nípa àwọn pé òun padà bọ̀. Tá bá sọ nípa ìlọ́lá ọ̀rọ̀ Jésù Kristi, ọ̀rọ̀ Jésù lọ́lá, kò sí iyèméjì ńbẹ̀, kò sí ìdàrúdàpọ̀ ńbẹ̀, kò sí tàbí ṣùgbọ́n ńbẹ̀, kò sí pé mo sì sọ̀rọ̀, kò sá sì sọ nínú ọ̀rọ̀ ẹ̀. Ẹ̀yin àyànfẹ́, paríparí ẹ̀ ni wípé ẹni tí ò bá sì sọ òun lẹni pípé. Bẹ́ẹ̀ ni Jésù Kristi ṣe jẹ́, ó ní ẹnìkan tó gbénú àgọ́ ara ẹ̀ tí ò sì sọ. Ẹ jẹ́ kí gbogbo wa gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́. Ẹ jẹ́ kí gbogbo wa gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ rẹ̀ fún àwọn ẹlòmíràn. Ẹ jẹ́ kí gbogbo wa súnmọ́ àwọn ọ̀rọ̀ Jésù kí a lè kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ká sì lè mọ̀. Ọba ògo gba pẹ́kọ̀ gbà yín wá o. Ògo ni forúkọ rẹ̀. Ọ̀rọ̀ yìí yóò yé wa, yóò yé wa o. Bàbá mímọ́ jẹ́ ká ṣe rere nípasẹ̀ ọ̀rọ̀ yìí. Jésù Kristi Olúwa wa. Àmín.